Salaam alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. This is your girl Yorubawuyi. Ẹjọ́ torí Ọlọ́run ọba a ṣì ń gba donation o fún Ramadan. Ebi ń pa àwọn èèyàn o. Àwọn èèyàn ń gba àwẹ̀ kò sí ṣinu. Wọ́n ń gba àwẹ̀ kò sí sààrì. Inbox mi ti kún. Ẹjọ́ torí Ọlọ́run ọba. And if you believe máa ná owó yín, ẹ fà mí lọ́lọ́run lọ́wọ́. If you are a Christian, Muslim, oníṣẹ̀ṣe, whoever, even if you are not doing any religion, ẹ help àwọn èèyàn. If tẹ́ bá ní agbára àti ṣe, please Ọlọ́run bá mi ràn yín lọ́wọ́. Yorùbá ni mí kí n tó di Mùsùlùmí. If you are coming there láti sọ pé ẹ ń gbowó lọ́wọ́ kinní kan, tí Jésù bá lè kú fún ìran, tí Ànábì bá lè kú fún ìran, tí mo máa wọná, ẹ jẹ́ kí n wọná. My iná is my own iná. Tẹ́ bá dàlùjọ náà yín, ẹ má fún mi lómi. So please, I am doing this. Anybody wá fẹ́ fún wa lówó, a máa gba owó, a dẹ̀ máa fún àwọn èèyàn fún Ramadan. Ramadan Kareem, Allahu Akbar. Ọlọ́ba mi máa ràn yín lọ́wọ́. Àpò yín ò ní gbẹ, owó yín máa lọ sókè, inú yín á dùn, ayọ̀ yín á kún. Please share this video. My number is +17 18 50 20 573 +17 18 50 20 573. WhatsApp nìkan ni o. Ramadan Kareem, Allahu Akbar. Ẹ̀mí wa ló máa rẹ́yìn oṣù o. Thank you, God bless you. Jazakumullahu khairan. Ayakum.